Audio Jungle. Audio Jungle. Ẹ kúrọ̀lẹ́, àsìkò ìsinmi òní. Ẹ káàbọ̀ sórí ètò Àfàlọ́ Kọ̀mọ̀lásà. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi tòní dá lórí ìjàpá, kọ̀lọ̀kọ̀lọ̀ àti ẹkùn. Ìjàpá, kọ̀lọ̀kọ̀lọ̀ àti ẹkùn. Nígbà ìwáṣẹ̀ ní ìlú kan nígbà náà lọ́hùn-ún, ẹkùn tó jẹ́ ọ̀kan lára àwọn ẹranko tó jẹ́ pé ó lágbára gan, ṣàdédé ni ẹkùn ló ya bo ìlú tí à ń wí yìí, tó sì jẹ́ pé bí ẹkùn bó ṣe ya bo ìlú yìí, ńṣe ló bẹ̀rẹ̀ sí ní pa kékeré àti gúngùn. Bó ṣe ń pa àwọn ènìyàn, bẹ́ẹ̀ ló ń pa àwọn ẹranko kéékèèké tí kò lágbára tó. Ọ̀rọ̀ yìí wá kọ àwọn ará ìlú yìí, ó kọ wọ́n lóminú púpọ̀ púpọ̀. Èyí ló wá mú kí wọ́n foríkorí, wọ́n fi kùn lukùn, wọ́n sì wá gbà á gẹ́gẹ́ bí ìmọ̀ràn láàrin ara wọn wípé ohun táwọn ń ṣe, táwọn lè ṣe láti rí dájú pé ẹkùn tó ṣàdédé ya bo ìlú àwọn tó sì ń yọ ìlú àwọn lẹ́nu, ohun táwọn lè ṣe ni wípé káwọn wá pàkúté tó tóbi tó lè gba ẹkùn, káwọn sì kẹ́ ẹ sí ojú ọ̀nà àbáwọlé ìlú náà. Tó bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbàkúgbà tí ẹkùn yìí tó bá ti fẹ́ wọ ìlú, pàkúté yìí yóò bá wọn mú ẹkùn yìí, àwọn ó sì tara bẹ́ẹ̀ bọ́ lọ́wọ́ ẹkùn tó ń pa àwọn lọ́mọ jẹ. Báyìí ni wọ́n gbà lérò. Wọ́n rọ pàkúté ńlá, wọ́n sì lọ kẹ́ ẹ sí ẹnu ọ̀nà àbáwọlé ìlú náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà lérò, bẹ́ẹ̀ lọ́lọ́run ọba òkè ló sì mú èròǹgbà ọkàn wọn ṣẹ. Nítorí pé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ẹkùn yìí lọ́jọ́ tá à ń wí lọ́hùn yìí, ó fẹ́ wọ inú ìlú náà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, láìmọ̀ wípé wọ́n ti dẹ pàkúté kalẹ̀ fóun. Bí ẹkùn ṣe ń gbìmọ̀ láti wọ ìlú yìí láti ibi igbó rúṣúrúṣú tó wà lẹ́bẹ̀ẹ́ ọ̀nà níbi tán dẹ pàkúté sí, bẹ́ẹ̀ ni ẹkùn bẹ́ẹ̀ ló kó sínú pàkúté eléyìí táwọn ará ìlú ọ̀hún tí wọ́n dẹ kalẹ̀ fún un. Báyìí ni ẹkùn bẹ̀rẹ̀ sí ní gbẹ́jú páúpáú nínú pàkúté eléyìí tó kó sí. Bẹ́kùn bá ti wá rí èrò àlọ tó ń kọjá lọ, ẹ dákun ẹ tú mi lẹ̀, àwọn yìí ò ní ṣebí ìwọ náà ló ń pa àwọn ará ìlú wa jẹ lọ́kọ̀ọ̀kan, àwa ò lè tú ọ lẹ̀ o. Nígbà tí ó di bí ijọ́ kẹta tí ẹkùn ti wà nínú pàkúté tí wọ́n dẹ fún un, ìjàpá ìlú òdì kejì lòun ń gbé ní tiẹ̀, kò sì mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú ibi tí wọ́n ti fi pàkúté tí wọ́n ti fi mú ẹkùn. Ìjàpá ní kóun lọ sílùú òdì kejì yìí láti lọ kí ọ̀rẹ́ òun tó ṣẹ̀ṣẹ̀ bímọ sílé ni. Báyìí ni ìjàpá ṣe ń rìn lọ láti ìlú tirẹ̀ lọ sílùú òdì kejì tí à ń sọ nípa rẹ̀ yìí. Nígbà tó kù fẹ́rẹ́fẹ́ tí ìjàpá yóò wọnú ìlú náà, ó bá ẹkùn níbi tí pàkúté ti mú un. Bí ó ṣe ní kóun máa ré kọjá pàkúté yìí lọ, bẹ́ẹ̀ ni ẹkùn bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí i wípé kí ìjàpá kó jọ̀ọ́ jàre, kó ràn òun lọ́wọ́. Ó ní ṣe bí jẹ́jẹ́ lọmọ èkó òun lọ. Ó lóun ò ṣe àwọn ará ìlú yẹn, òun ò rò wọ́n. Ó ní ṣe ni wọ́n kàn dẹ pàkúté kalẹ̀ fóun, tóun sì ṣe sábàbí aburú ọ̀hún tóun sì kó sínú pàkúté tí wọ́n dẹ kalẹ̀. Ìjàpá ní ẹkùn, níwọ tí mo mọ̀ dáadáa, o ò ṣe nǹkan kan kí n la, wọ́n kàn ṣàdédé mú ọ sínú pàkúté. Ó ní ọwọ́ mi rèé funfun nẹ́nẹ̀, èmi ẹ hùwà bàjẹ́ láwùjọ,
mo kàn ṣàdé bóyá ẹranko míì gan ni wọ́n dẹ pàkúté fún tí mi fi ṣe sábàbí tí mo kó sínú rẹ̀. Dákun ìjàpá, yọ mí nínú pàkúté eléyìí tí mo kó sí yìí. Ìjàpá bá ní mi lè yọ o. Ó jẹ́ pé ńgbà tí n bá yọ kúrò nínú pàkúté yìí tán, èmi ni ó padà wá fi àbọ̀ bá lórí rẹ̀ tó sì fẹ́ pa mí jẹ. Èmi ò sì tí ì ṣetán àti kú. Ẹkùn bá ní ìjàpá mọ́ bẹ̀rù, mọ́ ṣojo. Ìní fojú olóore rẹ gúngi. Ìní pọ́ jẹ, dákun tú mi lẹ̀. Ìjàpá bá ní ó dà, kò burú. Ó bá súnmọ́ ibi tí pàkúté ọ̀hún wà, ló bá tú ẹkùn lẹ̀. Kí ni ẹkùn jáde síta sí? Bí ẹkùn bó ṣe fẹ́ bẹ́ mọ́ ìjàpá nìyẹn láti fi ìjàpá panu. Bẹ́ẹ̀ ni ìjàpá bẹ̀rẹ̀ sí ní ké, ló bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí ẹkùn. Ẹkùn ní rárá o, òun ò tí jẹun látàná, láti ìjẹta tí wọ́n ti fi òun sínú pàkúté lòun ti jẹun kàn. Dandan o, ìjàpá lòun ó kọ́kọ́ fi pa ata lónìí. Ìjàpá bẹ́ títí kò gbà. Nígbà tí kò gbà, ẹkú mọ̀ pé ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni ìjàpá. Ìjàpá bá ní ó dà, mo gbà pé kó o pa mí jẹ, àmọ́ kó o tó pa mí jẹ, dákun jẹ́ fún mi ní àǹfààní láti ro ẹjọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ fún ẹ̀dá alààyè 3 péré. Ìdájọ́ tó bá ti wá ṣe, mo fara mọ́. Ni ẹkùn bá ní ọ̀dà kò burú, ìjà máa rìn lọ díẹ̀díẹ̀ lọ sí ọ̀nà inú ìlú. Àwọn mẹ́ta tá a bá ti kọ́kọ́ pàdé, ìdájọ́ tó bá ti ṣe lórí ọ̀rọ̀ rẹ ni màá tẹ̀lé. Ìjàpá náà ní òun fara mọ́. Ìjàpá àtẹkùn bá bẹ̀rẹ̀ sí ní jọ rìn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ sí àárín ìlú. Ewúrẹ́ náà kọ́kọ́ pàdé o. Nígbà tán pàdé ewúrẹ́, ìjàpá kó àlàyé, ó kẹ́jọ́ rò fún ewúrẹ́. Ó ṣàlàyé bí òun ṣe bá ẹkùn nínú pàkúté àti bó òun ṣe gbà láti ran ẹkùn lọ́wọ́, tó sì jẹ́ wípé nígbà tó ń wá ran ẹkùn lọ́wọ́ tẹ́kùn jáde tán ni ẹkùn bá ní àfilá o kó ń pa òun jẹ. Ewúrẹ́ bá ní ìjàpá ń ọ̀gbà ọgbọ́. Irọ́ mọ́ ń pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, ń ọ̀gbà ọgbọ́. Ẹkùn ń tọ́ bá rí ọ fi ìjàpá ṣe. Bí ẹkùn ṣe fẹ́ di eyín mọ́ ìjàpá bá ní àṣọ rántí pé ìlérí tó ṣe fún mi ni pé ó fún mi láàyè láti ro ẹjọ́ yìí fún ẹ̀dá alààyè 3. Báyìí ni wọ́n ṣe ń tẹ̀síwájú. Wọ́n bá tún pàdé ẹyẹlé. Ẹyẹlé náà bá ní ìjàpá lẹ rí bí a ń kó fáwọn, èmi ò gbẹ̀rí rẹ jẹ́ ìjàpá o. Ẹkùn nǹkan tó bá ti wọ̀ ló lè fi ìjàpá ló lè fi dá ní àrà. Wọ́n bá tún lọ. Wọ́n bá pàdé kọ̀lọ̀kọ̀lọ̀ tí í ṣe ẹ̀dá kẹta eléyìí tí wọ́n ó pàdé, tó sì jẹ́ pé òun ni ó sọ bóyá ìjàpá ó kú ni o, bóyá ìjàpá ó yè ni o. Bí ìjàpá ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí kọ̀lọ̀kọ̀lọ̀ nù. Ó bá ní dákun ìwọ ló sọ bóyá yín kú lónìí àbí máa wà láàyè, dákun gbà mí. Bọ́rọ̀ ṣe rí nì, mo ràn án lọ́wọ́ ni. Ó bá lóun ó pa mí jẹ. Ni kọ̀lọ̀kọ̀lọ̀ ló bá ní ìjàpá kí ló wí ná? Kí ló ń sọ yín tí gbọ́ àlàyé ọ̀rọ̀ ń dáadáa, kí ló ṣẹlẹ̀ ná? Ìjàpá tún àlàyé ọ̀rọ̀ sọ. Kọ̀lọ̀kọ̀lọ̀ sà ń ṣe bí ẹni tí ọ̀rọ̀ yẹn tí ò fi gbogbo ara yé. Ni kọ̀lọ̀kọ̀lọ̀ bá ní ibo gangan ni ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Ìjàpá ní àníkàtàkùté yẹn wọ́n dẹ́ sí àbáwọ̀ ìlú ni mo bá rí ẹkùn níbẹ̀. Ibo ni tàkúté òun gangan wà? Wọ́n ló wà níbi tí wọ́n dẹ́ sí lọ́hùn. Bóyá tó bá lè mú mi débẹ̀ tí o bá ṣàlàyé ọ̀rọ̀ yẹn dáadáa yóò yé mi, torí gbogbo nǹkan tó sọ látàárọ̀ kò tiẹ̀ tí ì fi bì kankan yé mi. Bàbá wa ẹkùn, ẹ dákun ẹ má bínú o, kọ̀lọ̀kọ̀lọ̀ ní sọ̀rọ̀ báwọn. Ẹ dákun ẹ má bínú. Ṣé ẹ lè tẹ̀lé mi dé ibi tí ìjàpá ń parọ́ pé òun ti tù yín lọ, torí mọ̀ pé irọ́ ni ìjàpá ń pa. Ẹkùn bá ní kò burú, a lè jọ débẹ̀. Wọ́n bá jọ débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Ni ìjàpá bá ní pàkúté tí ẹkùn wà nìyẹn tóun fi túlẹ̀. Kọ̀lọ̀kọ̀lọ̀ ní kò jẹ́ rí bẹ́ẹ̀. Bàbá wa ẹkùn,
ṣé ẹ lè ṣàpèjúwe bẹ́ẹ̀ ṣe dúró sínú pàkúté torí yìí rò pé pàkúté yẹn gan ó lè gbà yín ó ní láti jẹ́ pé irọ́ ni ìjàpá ń pamọ́ yín ṣé ẹ lè ṣàpèjúwe bẹ́ẹ̀ ṣe rọra dúró sínú pàkúté yẹn tó fi di pé ìjàpá wá tú yín sílẹ̀ ẹkùn bá ní ó ṣe wá le ṣebí kí n kàn fi hàn bí mo ṣe dúró tí mo kájọ sínú rẹ̀ ni ẹkùn bá wọnú pàkúté yìí kọ̀lọ̀kọ̀lọ̀ bá bi ìjàpá léèrè pé bó wá ní pàkúté òun bó ló ṣe tì bó ló ṣe nígbà tí wọ́n tì wá ṣàpèjúwe rẹ̀ fún mi mo fẹ́ kàn rí bó ṣe ṣeéṣe kí pàkúté yìí tì sá ìjàpá bá bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe sọ ìjàpá bá ti pàkúté yìí ló bá tì mọ́ ẹkùn sọ dá ọ lójú pé pàkúté yìí sì ti tì dáadáa kọ̀lọ̀kọ̀lọ̀ ń lé ń bi léèrè sọ dá ọ lójú pé ó sì tì dáadáa báyìí ìjàpá bá tún fọwọ́ mi wò ó ha dáadáa ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ó ti tì bó ṣe bá ẹkùn lẹ́ẹ̀kan ní ó ní bóun ṣe bá ní bí wọ́n ṣe tì mọ́nú pàkúté nìyí tí mo fi ń kọjá lọ tí mo fi túlẹ̀ ó sì dá lójú pé ó ti tì dáadáa ó ló ti tì dáadáa báyìí ni kọ̀lọ̀kọ̀lọ̀ ní ohun ojú wa òun ni ojú ẹkùn rí ẹ mọ̀ pé ẹkùn sì ti wà nínú pàkúté padà wọ́n ti palẹ̀kùn pàkúté wọ́n ti pàdé mọ́ ẹkùn padà bí kọ̀lọ̀kọ̀lọ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní bú ẹkùn nìyí wípé tó bá tún ayé wá o kò ní fi ojú olóore wúngi ó ní nígbà tí ìjàpá tó tú sílẹ̀ nínú pàkúté táwọn ará ìlú tí wọ́n kẹ́ kalẹ̀ fún ó ní ohun tó yẹ kó ṣe ni pé kó mọ oore lọ́wọ́ ìjàpá kó sì tètè fẹsẹ̀ rẹ̀ fẹ́ padà sínú igbó ó ní dípò tí ó fi ṣe bẹ́ẹ̀ ńkọ́ ìjàpá tó ràn lọ́wọ́ ló fẹ́ mú yẹ ó ní tó bá tún ayé wá ó ní tó bá ti rí olóore kò ní fojú olóore gúngi mọ́ báyìí ni kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe gba ìjàpá kalẹ̀ lọ́wọ́ ẹkùn lọ́jọ́ tá a wí yìí èyí ló sì wá fà tó fi jẹ́ wípé ìjàpá àti kọ̀lọ̀kọ̀lọ̀ wọ́n fi wá di ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ kòríkòsùn títí di òní olónìí. bí wọ́n ṣe ṣe eléyìí tán bẹ́ẹ̀ ni wọ́n lọ pe àwọn ará ìlú láti wá rí ẹkùn níbi pàkúté eléyìí tí wọ́n dẹ kalẹ̀ fún àwọn ará ìlú kó ìbòǹbò ti ẹkùn wọ́n sì ná yánnayànna títí tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀ lọ́jọ́ tá a wí yìí kí ni ẹ̀kọ́ tá a rí kọ́ níbẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ tá a rí kọ́ látara ìjàpá òun ni wípé ẹ jẹ́ á máa ṣoore nígbà gbogbo ẹ jẹ́ á máa hùwà dáadáa torí pé àwọn èèyàn ti mọ ìjàpá wọ́n ti mọ ìwà burúkú ọ̀rọ̀ bí gbogbo èsè lórí rẹ̀ ẹ rí i pé àwọn ẹranko àwọn ẹ̀dá alààyè méjì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pàdé ewúrẹ́ àti ẹyẹlé ẹ rí i pé torí pé wọ́n ti mọ ìjàpá mọ ìwà burúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò gbà láti ran ìjàpá lọ́wọ́ ẹni bá jalè lẹ́ẹ̀kan tó bá da àrán borí yorùbá ò ní aṣọ olè ń ló dàbòrà ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wá mọ ìwà rere nígbà gbogbo kán lè ba àgbèrè wa jẹ́ nígbà tá a bá kó sínú ìdààmú tàbí wàhálà. ìkejì tí mo tún rí kọ́ lára ìjàpá ò ní wípé ojú ló ń rójú ṣàánú ni ìjàpá ṣe o bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ afibisóore ló kún òde lónìí ẹ má jẹ́ ká wo tìyẹn o ẹ jẹ́ ká máa ṣoore fún ọmọlàkejì ẹ jẹ́ ká máa ṣàánú fún ọmọlàkejì kí lẹ̀kọ́ tá a rí kọ́ lára ẹkùn ṣé ẹ rí ẹni tó bá ti ń sọ wípé mo ti gòkè odò ń tèmi káfárá tó já ń pẹ́ kó tó já fún àwọn yòókù àwọn tí bá ti máa ń fi ojú olóore gúngi wọ́n kúkú ti mú olóore wọ́n ti fà á mu bí ọ̀sán irú wọn ò fa olóore wọn mu bí ọ̀sán tán bá ti mú tán wọ́n wàá jùnú bí àmúkù ọ̀sán wọ́n ti wò pé àwọn ti gbà tọwọ́ rẹ̀ àwọn kú ti rí náà lọ́wọ́ táwọn fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ àwọn ti rí ìgbà kí ló wá kù wọ́n wàá parú ẹni bẹ́ẹ̀ tì bí àmúkù ọ̀sán ẹ má jẹ́ ká yarú èèyàn bẹ́ẹ̀ o ẹ má jẹ́ ká fi ibi sú olóore ẹ má jẹ́ ká máa yára gbàgbé àná ẹ jẹ́ ká máa rántí afárá tó ràn wá lọ́wọ́ láti gòkè odò ẹ má jẹ́ ká máa nípinnu pé táfárá yìí bá lè já kó já
ọ̀pọ̀ àwọn tó ràn wá lọ́wọ́ láti gòkè táwa fi débi tá a dé lónìí òun ló jẹ́ wípé ìgbà ti dà fún wọn ṣáà rántí wọn. Ẹ jẹ́ ká máa rántí àwọn tó ṣe wá lóore, ẹ má jẹ́ ká máa fi ojú olóore gúngi. Ìgbẹ̀yìn rẹ̀ kì í dáa rárá. Ìgbẹ̀yìn rẹ̀ kì í dáa rárá. Ohun kẹta ni pé ọgbọ́n ju agbára lọ. Ẹ wo ọgbọ́n tí kọ̀lọ̀kọ̀lọ̀ dá. Ọgbọ́n ju agbára lọ. Nínú làkọjá ìwò tàbá bára wa, ẹ jẹ́ á máa béèrè fún ọgbọ́n Ọlọ́run. Ọgbọ́n tọ́lọ́run fún wa láti lè rí bí escape nínú ìdààmú tá a bá bára wa. Ó tiẹ̀ lè mọ́ ọgbọ́n dání. Ó lè mọ́ jẹ́ nǹkan tó tiẹ̀ pé bóun ni Ọlọ́run sì wá sọ pé kí n ṣe irú nǹkan báyìí kí n lè yọ nínú ìdààmú. Ẹ jẹ́ á ṣe é. Ẹ jẹ́ á máa béèrè fún ọgbọ́n Ọlọ́run láti kó wa yọ nínú wàhálà tàbí ìdààmú eléyìí tá a bá bára wa. Ọlọ́run ọba òkè ńkọ́ yóò sì ṣàánú fún gbogbo wa. Kò ní jù báyìí lọ lórí ètò Àfàlọ́ Kọ̀mọ̀lásà fún ti ọ̀sẹ̀ yìí. Mo lérò pé ẹ̀yin náà ti tún rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ gẹ́gẹ́ bí Olúwatóyìn náà ṣe rí kọ́. Ohun tẹ́yin ti rí kọ́ tèmi ò sọ nípa rẹ̀ nínú àlọ́ yìí ńkọ́, ẹ lọ sí comment section. Ẹ̀yin náà ẹ lọ kọ́ síbẹ̀. Ẹ tẹ̀ tiyín náà síbẹ̀ kí àwọn ẹlòmíràn kà káwọn náà sì tún rí ẹ̀kọ́ káwọn náà tún rí ìdìmú nínú ohun tẹ́yin náà kọ́. Ẹ̀yin ò tí ì láìkì kan nìyí bí a ti ń sọ tó. Ẹ bá wa láìkì rẹ̀. Ṣe rí ibi tí wọ́n gbé ọwọ́ tó gbé sókè ìyẹn sáà ti tẹ̀. Tẹ bá ti tẹ̀ ẹ ti láìkì rẹ̀ náà nìyẹn. Ẹ bá wa share rẹ̀ fún àwọn ẹbí àti ará tiyín náà lórí Facebook page yín. Ẹ share rẹ̀ wọbẹ̀. Lórí every social media handles tẹ́lẹ̀ wà. Ẹ bá wa share rẹ̀ wọbẹ̀ láti ṣe kóríyá fún Olúwatóyìn Ayọ̀olúṣọlá. Olúwatóyìn Ayọ̀olúṣọlá yín náà ló ti tún mú àlọ́ tọ̀sẹ̀ yìí wá. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ náà ti bí mi o, ibi tó ti ń jẹ kàkan tó fẹ̀ kan yàngàn lé. Ìpàdé wa lórí ètò yìí ńkọ́ ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀. Àmọ́ kó tó di lọ́sẹ̀ tó ń bọ̀ mo ní ire o, ire kàǹkà.